Ṣèyí Mákindé Ṣèyí Mákindé ìwọ ló fa ilé fún rẹ o. Bẹ́ẹ̀ ni sórí ẹjọ́ kì í jẹ́ ti tẹni ká má mọ̀ dá o. Ìbàdàn kì í síyàn lẹ́ẹ̀mejì o, wàláì Ìbàdàn kì í síyàn lẹ́ẹ̀mejì. Orí Ajímọ̀bí ló ti bẹ̀rẹ̀, Ìbàdàn ń síyàn lẹ́ẹ̀mejì torí orí burúkú yìí náà ni. Ẹ̀ẹ̀kan tán bá ti sìn ẹ́ tó bá ti ṣe dáadáa ó ṣe dáadáa wọ́n gba ẹkú òní wọ́n á dìbò fẹ́ lómi. Gbogbo àwọn tó ń pariwo lẹ́nìí tó ń pariwo kiri gbogbo wọn yìí ló ti gbalé lórí wọn. Ó ti gba ilé lórí wọn o, wọn ò nílé lórí. Níbo ló fẹ́ kán máa sùn tọmọtọmọ? Níbo ló fẹ́ kán máa sùn tẹbí tara wọn? Ẹlòmíì ṣe wàhálà nú ayé tó ti ralẹ̀ kò rí ilé yẹn kọ́. Ọlọ́run ló mọ iye àjọ tẹ́lòmíì ń wọ̀ kó tó parí ilé ẹyọ kan. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló mọ iye àárò ọyẹ gbèsè tẹ́lòmíì jẹ. Àìmọye àwọn tó jẹ́ pé pẹ́ńṣínà ni wọ́n tẹ́ ẹ̀ sanwó fún wọn tó jẹ́ pé ilé ni wọ́n tiraka kọ́ tí wọ́n fi ń jẹun. Kì í ṣe pé ẹ wó lé mọ́ wọn lórí ẹ̀ ń kó wọn lọ síbì kan o. Ẹ wó lé mọ́ wọn lórí kan dá lárìn kiri kan wà níbi tó bá wù wọ́n, especially in this hard time tí poverty wà nílùú tí ò sí security tí ò sí oúnjẹ láròjinlẹ̀ títì lẹ́ ń dù dù security kẹ́ dù ẹ̀mí àwọn èèyàn títì lẹ́ ń dù kí ló kọ corridor road pẹ̀lú life àwọn èèyàn secure life and properties. Wọ́n wọnú ṣọ́ọ̀ṣì nísìn ní Kwara State bó tilẹ̀ jẹ́ pé àwọn náà ni wọ́n ń pààyàn bẹ́ẹ̀ àwọn gómìnà wọn náà ń pààyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wọn náà mọ̀ sí. Gbogbo yín you are a wicked souls. Gbogbo yín lẹ ní ọkàn burúkú ìkà ní gbogbo yín. Ẹ láìkí kẹ́ máa rí omijé lójú àwọn èèyàn kẹ́ máa rí káwọn èèyàn máa wà nù nira kọ́ máa ké. Sí security bó ṣe wà ń lù tó o rí security face pé kò kọ́kọ́ protect lives and properties. Ẹ lè protect life ẹ tún bà properties àwọn èèyàn jẹ́. Ṣebí ìgbà tíyàn bá jẹun tó bá yó ló máa rìn lórí títì tó fẹ́ ṣe. Ẹ̀yin ìkà ò dájú kókó yìí. Èèyàn burúkú ni gbogbo yín ìkà ni ẹgbẹ́ burúkú tí gbogbo yín wọ̀ yẹn, ẹgbẹ́ ọ̀dájú, ẹgbẹ́ aninilára, ẹgbẹ́ àfìyàjẹni, ẹgbẹ́ burúkú lẹgbẹ́ tẹ́ wọ̀ nítorí agbára. Ẹ ń paráàlú lẹ́kún, ẹ ń pa ọmọdé lẹ́kún, ẹ ń pàgbà lẹ́kún. Ẹ wúlò fún nǹkan kan. Ẹ dẹ̀ ń pariwo pé ẹ wà ní ìjọba. Owó security vote tó ń gbà, life and property of people are destroying every day. Ẹ ṣe nǹkan kan sí i, àtúbọ̀tán yín ò ní dáa. Tó bá dáa fún yín láàárọ̀ kò ní dáa fún yín lálẹ́. Gbogbo yín lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín lágbára Ọlọ́run.